بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Akíra wa káàbọ̀ síbi ètò wa yìí náà, ètò Niyamsa TV. Ohun tí a máa bára wa sọ lónìí, òun náà ni àwọn àwo ní Kùránì pè ní olóríire. Ìjẹ́ Dangote ni, àbí Ọ̀tẹ́dọ́lá, àbí Davido, àbáwọn celebrity tó jọ pé àwọn ọ̀dọ́ òde òní wọ́n mú wọn gẹ́gẹ́ bí Ọlọ́run, àbí ká tiẹ̀ pè wọ́n ní gẹ́gẹ́ bí idol wọn, bí òrìṣà wọn. Ẹ máa bá wa ká lọ. Nínú Al-Qur'an, àwọn tí Ọlọ́run bá ròyìn, tọ́lọ́run bá pè wọ́n ní olóríire nínú Suratul Bayyinah. Ọlọ́run ní innal ladhina amanu wa amilu salihat ulaika hum khairul bariyya. Tá bá wo nú àyà yìí, kò sí nǹkankan tọ́lọ́run bá fi ṣe kíni, àwọn tọ́lọ́run bá pè lóríire, tọ́lọ́run bá fi ròyìn wọn tí ẹ bá ṣiṣẹ́ dáadáa, òun ni kí wọ́n gba Ọlọ́run bá gbọ́, kán gba Nábì gbọ́, kán gbọ́jọ́ gbélé àlìkíyámọ̀ gbọ́. Lẹ́yìn ìgbà náà kán máa wá ṣiṣẹ́ dáadáa. Iṣẹ́ dáadáa tí wọ́n wá ṣe yìí kí wọ́n máa ṣe lérí pé kíni, lérí pé àwọn ń wá ìyọ́nú Ọlọ́run ni. Àwọn yìí àwọn Ọlọ́run bá pè ní olóríire nínú Al-Qur'an. Lágbájá ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, ó yẹra rẹ wò. Ǹjẹ́ mi wà nínú olóríire? Ǹjẹ́ ó wà nínú olóríire? Ǹjẹ́ lágbájá ẹnìkejì òun náà ṣe kíni, òun náà wà nínú olóríire? Ẹ jẹ́ ká yẹra wa wò, kọ́lọ́run ọba kó ṣàkàwá kún un nínú àwọn olóríire. Bihaqqi Muhammad wa ali Muhammad. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.